أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. Gbogbo ẹ̀yin olóríire, gbogbo ẹ̀yin alálùbáríkà ẹ̀dá níbikíbi lágbàáyé, gbogbo yín ni mo kí o. Alhamdulillahi Rabbil Alamin. Wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim amin. Akọ́lá Júmọ́ àtẹ̀ní, gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re, gbogbo ẹ̀yin olólùfẹ́, gbogbo yín la kí o, oríire, ìdùnnú, ayọ̀, àlùbáríkà. Ọlọ́run dákun jẹ́ kó jẹ́ ti gbogbo wa o. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀, ọlá ògo ẹ̀, ọlá ìpín méjì Ọlọ́run. Ọlọ́run jọ̀ọ́ dákun, mọ̀jà ṣubú láíláí. Jọ̀ọ́ mọ̀jà ṣubú o, mọ̀jà ṣubú o. Ọ̀dà wa láàmú Ọlọ́run o. Wọ́n gbé wa lábá wa o. Wọ́n gbé fìtínà bá wa o. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀, ọlá ògo ẹ̀. Abẹ́ nínú àánú rẹ̀, ìwọ Ọlọ́run ẹlẹ́dàá. Wọ́n fa àìsàn dè wá mọ́lẹ̀ o. Àìsàn tí yóò bá ẹ̀dá tá yóò máa sọ oríṣiríṣi nípa ẹ̀, tí ó wá di talk of the town. Ọlọ́run lọ́jọ́ ìní, Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa. Àwọn tó dẹ̀ ṣẹlẹ̀ sí, Ọlọ́run ọlọ́jọ́ ìní bá wa fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà. Gbogbo ẹ̀yin olóríire, ẹ̀yin lálùbáríkà, èní la ṣe special prayer, èyí tí àwọn ẹgbẹ́ oní tíátà tí wọ́n organize nílùú Èkó. Àwọn bàbá wa Ọ̀túnba Adébáyọ̀ Salami, Prince Jídé Kòsọ́kọ́, Alhaji Abdulgani Ọláyínká Quadri, Antalaniyan, Mr. Bọ́lájí Amúsàn, Baba Latin, Yomi Fashlanso, Alhaja Bukirait àti ọ̀pọ̀lọpọ̀ mama wa Fauzat Abẹ́ní, tí ológa ó ń bẹ gan. Wọ́n pọ̀. Ọmọ Ajíbíkẹ́, àwọn èèyàn pọ̀ ń bẹ dáadáa. Àwọn a lè rántí orúkọ wọn. Tájọ péjọ, tájọ ṣe àdúrà ní ibẹ̀ lénìí. Tá sì gbà yí pé àdúrà nígbà, agbára kọ́. Tá dẹ̀ gbà pé pẹ̀lú àṣẹ Ọlọ́run, àdúrà náà ó gbà o. Àdúrà tá a ṣe yóò gbà. Alhaji wa Táíwò Hasan Ògògó, Ọlọ́run yóò bá wa tún gbé wọn dìde. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀. Mo láyọ̀ láti sọ fún gbogbo wa pátápátá, gbogbo àwa Afẹ́nifẹ́re, wípé a dúpẹ́ fọ́lọ́run ọba. Improvement ti ń dé. A dúpẹ́ fọ́lọ́run. Improvement ti ń dé. Sórí ayé tí ń bẹ tá a wà yìí, kò sẹ́ni tí kìí rẹ̀, kò sẹ́ni tí kìí rẹ̀, kò sẹ́ni tí kìí kú. Wallahi, kò sẹ́ni tí kìí rẹ̀. Tògógó ló jáde ní gbogbo ayé rí yẹn, pé ọ̀rẹ́ Ògògó ṣe gbá, tí kálukú wa ń sọ oríṣiríṣi oníranran vision làwọn ń rí. A rí vision débi wípé àwọn kan ní ó jẹ bíléèdì ni. Àwọn kan ní ká máa gbé bọ̀ wá sí rìdíìmù, àwọn kan ní ó yẹ máa gbé bọ̀ wá sí di Ọ̀ṣun. Oníranran ni àwọn kan tí kálukú ń sọ. Under ìfẹ́ náà ni. Under ìfẹ́ náà ni. Àbọ̀tá dúpẹ́ fọ́lọ́run wípé jẹ́ kí n sọ òdodo ọ̀rọ̀ fún eléni, ìwọ ọmọnìyàn. Kò sẹ́ni tí kìí rẹ̀ o. Kò sẹ́ni tí kìí rẹ̀ o. Ẹnìkan, ewé kan sì ní jábọ́ lára igi láyé kí Ọlọ́run tó dá wa kó má mọ̀ ń pa ẹ̀. Ewé kan ò ní jábọ́ lára igi kọ́lọ́run lọ́jọ́ ìní kó má mọ̀ ń pa ẹ̀.
ewé kan ò ní jábọ́ lára igi láyé kálọ́ mọ́ pa ẹ̀. Iye ẹ̀dá tí ó kú Ọlọ́run mọ̀ ń pa ẹ̀. Iye ẹ̀dá tí ó yè Ọlọ́run mọ̀ ń pa ẹ̀. Iye ẹ̀dá tí ó ṣàìsàn Ọlọ́run mọ̀ ń pa ẹ̀. Iye ẹ̀dá tí ó lálàáfíà Ọlọ́run mọ̀ ń pa ẹ̀. Ògògó Alhaji Taiwo Hassan Ògògó kọ́ òun kọ́ lẹ́ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣàìsàn, kò sì lè jẹ́ last. Ò gbọ́ mi yé, kò lè jẹ́ last. Ara àwọn ṣẹ́ẹ̀ṣì Ọlọ́run ni ayé ló ń ṣe lágbájá kan o, ayé ló ń dààmú lágbájá o, ayé ló ṣe gbá ló ṣàwò fún lágbájá o. Ẹni Ọlọ́run ọba ní mú yàn. Ayé tẹ ní dààmú lágbájá, ayé náà ó padà kú. Àbí àwọn àjẹ́ tí wọ́n ń pín ẹran èèyàn tẹ ní wọ́n ń pín ẹran èèyàn yẹn, ṣé àjẹ́ náà ò ní padà kú? Àjẹ́ náà ò ní padà kú? Àlìyé wá wí àjẹ́ náà ó padà kú. Wallahi àjẹ́ náà ó padà kú. Kò sí nǹkan kan lẹ́yìn Ọlọ́run. Wọ́n ti pín ẹran rẹ̀ ní o, wọ́n ti ṣe gbá ní o, wọ́n ti ṣàwo ní o. Àìnígbàgbọ́ nú Ọlọ́run nìyí o. Àìnígbàgbọ́ nú Ọlọ́run ò nìyẹn. Wọ́n sẹ́ndì fídíò ẹnìkan sí mi lálẹ́ yìí. Bóyá obìnrin ni ọmọ náà. Wòlíì báyìí ni ó ń sọ àwọn oríṣiríṣi ìran tí ó ní ògògó pé kánsà kọ́ ló ń ṣògògó. Ó ní kánsà kọ́ ló ń ṣe ògògó. ń dáná wọ́n sẹ́ndì ẹ̀ sí mi tí mò ń gbọ́ wáyé lálẹ́ yìí. Ìyá. Ẹjọ́ kò kí ń ṣe kánsà ló mú bọ̀dá Ògògó. Ìyá. Ó ní kò kí ń ṣe kánsà ló mú bọ̀dá Ògògó. Ṣé lífà wa ni àbí kíni? Jẹ́rí, wọ́n jẹ́ kí àwọn kankan nínú ayé òdodo ọ̀rọ̀ tẹ́mi sọ fún ẹnìyẹn. Wọ́n jẹ́ kan bá tiẹ̀ jẹ́. Wọ́n jẹ́ kan bá tiẹ̀ jẹ́ o. Wọ́n jẹ́ kan finish life ẹ o. Nítorí báyẹ̀ kó gba hospital lọ. Anything tó bá diagnose lára rẹ̀ tètè lọ mójútó o. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó kúkú òjijì látara ignorance. Àìmọ̀kan ló pa ẹlòmíì. Àìmọ̀kan òun ló pa ẹlòmíì. Látara pé Ògògó síkì yìí, oníranran ìrírí ayé la rí, oníranran àwọn ẹ̀kọ́ òun la kọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí tí wọ́n ń jáde tí wọ́n ń sọ̀rọ̀ léni yìí, Allahu Akbar. Social media sọ ayé dáre o. Both Facebook, Instagram, pàápàá jùlọ TikTok. Lóyìn bá ti sẹ́ẹ̀tì kámẹ́rà síwájú báyìí, kò sí tí ó má lè jáde lẹ́nu ẹ̀. Níjọ́ tó Ògògó yìí síkì 2004. How many years? 22 years ago. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ táwọn ríran yìí wọ́n ìdáyé. Níjọ́ tó sick ní 2004. Social media ò tiẹ̀ tí dà báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí wọ́n ti dáyé. Ẹ dákun ẹ̀yin èèyàn wa. Ṣé pánìkì rẹ̀ nínú ayé? Nígbà tí èèyàn wá bọ́ síta, tí èèyàn wá sọ wípé ẹjọ́ o, kánsà kọ́ ló ń ṣògògó o, kí wá ló ń ṣe? Àwọn dókítà, orí àwọn dókítà tí wọ́n diagnose ẹ̀, orí àwọn dókítà wọn ò pinnu o.
ó tún wá fọ́nì débi wípé ó tún wá ní Ògògó jẹ bíléèdì ńgbà kékeré ni o. ẹ̀yàn ọmọ yìí láìrin ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ibi Allahu Akbar ibi tẹ́lẹ̀ kó ti ń sunkún. Social media ọmọ dá nǹkan lẹ o. Social media dẹ̀ dá gan o. Wallahi social media ó dá gan o. Power of social media kò kéré o. Ó dá gan o. Látara pé Ṣakira ọmọ Alhaji Taiwo Hassan Ògògó ó pariwo sórí social media ló fa ọ̀pọ̀lọpọ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi rí o. Ló fa ọ̀pọ̀lọpọ̀ àdúrà tí àwọn èèyàn ń gé níléni. Ló fa ọ̀pọ̀lọpọ̀ àdúrà táwọn èèyàn wá ń ṣe fún Ògògó léni. Ẹ jọ̀ọ́ bá mi share program yìí dáadáa o. Ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́. Èmi láyọ̀ láti sọ fún wa ṣe rí Alhaji Taiwo Hassan Ògògó. Ọlọ́run ó mà ṣe é. Ọlọ́run mà ṣeun gan. Ọlọ́run mà ṣeun. Ó mà ṣeun fún Ògògó gan. Wallahi Ọlọ́run ṣeun fún Ògògó. Ògògó tí ó ti ránu gbà o. Ògògó ń ránu gbà o. Today is on the 20th of August kọ́láwà 2026. Àwa ní dédé aago bí 19 after 9 Nigerian time. Mo láyọ̀ láti sọ fún wa pé Ògògó òun respond sí treatment. Bẹ́lá ṣe Ọlọ́run Ògògó máa dìde padà. Alhaji Hassan Taiwo Ògògó, you will rise up again. Láṣẹ Ọlọ́run. Má jẹ́ kán fi ignorance báyìí rẹ jẹ́ o. Ayé ní ń ṣe o, ayé ní ń ṣe ayé ní o, iṣẹ́ ayé ní o, ayé ní ń dá ẹ láàmú, ó kàn kúkú òjijì. Ó kàn kúkú òjijì. Ó jẹ́ gba hospital lọ kan diagnose ẹ̀kan mọ̀ nǹkan tó ń ṣe ẹ́. Wọ́n ń sọ àwọn tó wà lágbàáyé wọ́n ń sọ pé téèyàn bá ti dé stage 4 nínú cancer ó ní bó ṣe rí ó ní bó ṣe mọ. Kò sí nǹkan tó kù fún ẹ níjọ́ tó bá ti diagnose ẹ pé èèyàn ní cancer lọ máa tètè múra sọ̀rọ̀ life ara ẹ̀ ni. Èyí tí kò lọ́rọ̀ páyé ló ń ṣe ẹ́. Lọ ṣe chemotherapy ni. Kàn fún ẹ ní ìtọ́jú tó bá dẹ̀ gbà parí kẹ́mú ẹ. Wọ́n á ṣe radiotherapy fún ẹ. Kíní yẹn máa shrink ni ibi tí cancer yẹn bá wà lára ó máa shrink ni. Iná ni àwọn kíní yẹn àwọn gbogbo àwọn kòkòrò yẹn ó máa shrink ó máa fún pa ni. Ayé ìsì oní cancer wọ́n sì ń bẹ̀rẹ̀ fún ọ. Ó kàn kúkú òjijì. Tó ní gbé Ògògó bọ̀ wá sí Ọ̀ṣun o kẹ wá fún lẹ́fọ̀ ẹ̀fọ́ kí ló pè náà ẹ̀fọ́ yánrin ní ẹ̀fọ́ yánrin àbí ẹ̀kọ́ méje pẹ̀lú ẹ̀fọ́ yánrin. Ó tún wá sọ débi kan ó láwọn fi ayé o àbáwọn lásìmà ló pè ní ó dà pé fi ayé àbí lásìmà ó láwọn ni wọ́n ń ṣe Ògògó o láwọn fi ayé o ni wọ́n ń ṣe Ògògó o fi ayé o àjọ̀rọ̀ àmọ́ fi ayé o tìlú tó jẹ́ bóyá fi ayé o Ògùn state ni àbí fi ayé o kí náà ń gbórúkọ ẹ̀ ti Lagos state. Wọ́n láwọn náà ń ṣe àwọn ni wọ́n ń ṣe Ògògó. Wọ́n sọ fún ẹ pé o ní cancer wọ́n ní ká máa gbé ẹbọ lọ́sùn kó máa mú mi ó kú ni yóò kàn kúkú òjijì. Má lọ mójútó ní mẹ́díkálì kan ó tètè fún ẹ ní gbogbo ohun tó bá máa fún ẹ. Àwọn tó bá dẹ̀ já sí pé àwọn àgbo míì náà tó dáa. Ẹ mọ̀ pé ẹni tó bá ti ní cancer alaikum salam Alhaji Ariskat ẹni tó bá ní cancer
pàápàá jùlọ bóyá kánsà inú lóní ni o àbí kánsà bíi téèyàn ti máa ń gbà tọ́ílẹ̀tì lóní ni o, ó lójú nǹkan tó gbọdọ̀ máa wọnú ẹ̀. Ó lójú àwọn nǹkan tó gbọdọ̀ máa wọnú ẹ̀, tó gbọdọ̀ wọnú ẹ̀. Ó lójú nǹkan tó gbọdọ̀ máa jẹ sínú. Ó lójú nǹkan agbára rẹ̀ máa gbé àti ṣe. Àwa ni ká múra sí ká tètè mójútó àlàáfíà ara wa. Ká mójútó àlàáfíà ara wa. Ẹ má gbọ́ ti gbogbo ohun táwọn pípù yìí ń sọ o. Torí pé mo ti ń rí mo ka kọ́mẹ̀ntì àwọn èèyàn gan. Máa wú àwọn èèyàn. Bóyá tó dẹ̀ ń sọ yẹn o, bóyá òdodo dẹ̀ ní o. Wọ́n ti pẹ́ ni. Padà sẹ́yìn. Wọ́n pé wọ́n ní pé àgbà òṣèré ni Aláàjì wọ́n sick. Bẹ́ẹ̀ ni wọ́n sì. Ẹ jọ̀ọ́ kò kí ń ṣe kánsà ló mú bọ̀dá Ògògó. Ìyá. Kí wá ló mú? Kò kí ń ṣe kánsà ló mú wọn. I'm telling you, ohun tó mú wọn, ohun tó ti wà nínú ara wọn ti pẹ́ ni. Òun ni wọ́n ń pè ní ìkorò tí a bá ọjọ́ àti ìgbà pẹ̀lú àkókò dá. Wọ́n ti gbé ẹran olódì wọn nínú ẹ̀mí. I'm sorry to say. Kò sí ohunkóhun, ẹ má gbé wọn kiri. Don't let these medical people confuse you. Àwọn kan jáde wọn ní ilé ní kẹrẹ. Kò sí nǹkan, ẹ má lo nǹkan kan fún bọ̀dá Ògògó. The only thing tó lè wò wọ́n sàn tí èmi mọ̀ tí wọ́n ní kí èmi sọ tó bá wù mọ̀lẹ́bí wọn náà máa fẹ́ gbọ́ tí wọ́n bá sọ pé ọmọ kólógbó wo ló ń sọ̀rọ̀. Wọ́n gbọ́ ohun tó bá wù mọ̀lẹ́bí wọn kọ́ sọ pé gbọ́ ó dá a gbọ́. Àwọn mọ̀lẹ́bí làwọn ò gbọ́. Wọn ò gbọ́. Kí wọ́n gbé bọ̀dá Ògògó lọ sí ìdí Ọ̀ṣun. Tìbó ń bẹ̀. Ọ̀ṣun Tìbó ní ká lọ. Ọ̀ṣun Tìbó. Jẹ ní ìdí Ọ̀ṣun. Wọ́n sì ra ẹ̀kọ́ méje, wọ́n á ro ẹ̀fọ́ yánrin lọ síbẹ̀. Ẹ̀fọ́ yánrin. Ok, ẹ̀kọ́ méje pẹ̀lú ẹ̀fọ́ yánrin ìdí Ọ̀ṣun. Ok, ẹ̀kọ́ méje. Ògògó wa lè jẹ ẹ̀kọ́ méje tán báyìí. Àbí méje ẹ̀kọ́ méje máa kéré ò já ara mẹ́rìnlá. Kí bọ̀dá Ògògó lọ bá Ọ̀ṣun lọ́jọ́. Gbogbo ohun tí Ògògó bá jẹ fún odidi ọjọ́ méje tí ó fi kúrò létí odò yẹn, ó jẹ yánrin, ẹ̀fọ́ yánrin. Ẹ má náwó, ẹ má nára kankan pàápàá. Just take him to Ọ̀ṣun, ṣẹ̀ǹkẹ̀ṣẹ̀ olóòláyùn. Ẹbí bọ̀dá Ògògó ti jẹ bíléèdì rí lójú oorun. Wọ́n jẹ bíléèdì lójú oorun. Wọ́n jẹ bíléèdì lójú oorun. Ọmọ yìí máa fọ́ ni o. Mo mọ̀ pé fídíò tí mò ń ṣe lálẹ́ yìí nísìn. Wàláì súnmọ́ bí láì. Àwọn kan máa wá ń sin o. Tọ́ yìí máa bú mi o. Àwọn kan yìí máa bú mi o. Fídíò tá à ń ṣe yìí o. Ṣé mọ̀ yìí pé lákàyè lòmíì gan ó yẹ kó máa jẹ ẹ̀fọ́ yánrin. Lákàyè lòmíì gan fúnra rẹ̀ gan ó yẹ kóun gan jẹ ẹ̀fọ́ yánrin. Báwo lè yọ ẹ̀wọ̀n ẹnìkan ṣe máa fi bírèènì yín ṣeré. Wọ́n ní kánsà múyàn, ó ní ká máa gbé ìbọn lọ́sùn kó máa jẹ ẹ̀fọ́ yánrin pẹ̀lú ẹ̀kọ́ méje. Gbogbo tí ó bá máa jẹ létí Ọ̀ṣun yánrin ló máa jẹ. Ọmọdé yìí fọ́ ni gan. Kọ́ntínú jẹ́ mo fẹ́ gbọ́ débì kan tó ń pa mí lẹ́rìn nìyẹn. Ọgbà yẹn náà ti dẹ́pọ́sìtì kìíní yẹn sí ní àgọ́ ara bọ̀. Wọ́n ti bá dá ìgbà ọjọ́ àti àkókò nínú ẹ̀mí pé tó bá ti gbé ọjọ́ báyìí lórí ilẹ̀ ìpè ìgbà yẹn ni kíní yẹn ó tó bẹ̀rẹ̀ sí ní activate nínú àgọ́ ara. Àwọn VIO ló pè. VIO. Àwọn náà pé ẹran yẹn wọ́n ti ṣe sílẹ̀, wọ́n ti program kò ń ṣe kánsà. Àwọn VIO àbáwọn road safety àbáwọn owó tó ní ọmọ yìí dákun wọ́n bá tiẹ̀ lọ jàre dákun torí Ọlọ́run wọ́n bá tiẹ̀ lọ yé lọ́wọ́ àwọn VIO rẹ̀ àtàwọn kánsà rẹ̀ àtàwọn lásìmà rẹ̀ lọ́wọ́ àwọn lọ síwájú. Wọ́n wà mí ṣàánú ẹ̀ á bá mi tọ́ ẹ sọ́nà á sì bá ń fọ̀nà mọ́ ẹ́ á bá ń tọ́ ẹ sọ́nà á bá ń fọ̀nà mọ́ ẹ́. Oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń ríran yẹn kọ́ lọ́n kó wọ́n fọ́nì gan. Ẹ wo election tí wọ́n ṣe lọ lọ́sùn bí wòlíì kan náà ṣe pariwo nìyẹn. Adémọ́lá Adélékè ò ní wọlé. Adémọ́lá Adélékè
kò ní wọlé àbí kí ṣé ó ní kò ní wọlé náà ní ẹ kò ní wọlé kò ní ṣe gbá kò ní ṣàwọ Adémọ́lá Adélékè máa padà wọlé. Adémọ́lá Adélékè ó mà ló padà di gọ́vnà Ọ̀ṣun. Àìmọye ìran tẹ máa rí àwọn ìran kan tó fọ́ nìkan àkànnà rí ìrànjọ́ kan ó ní Lukman tó ń play ball fún Nàìjíríà ó ní Lukman tó ń play ball fún Nàìjíríà kíjọ ló ní Lukman ẹ̀dá kan rán mi létí ẹ bá mi kọ́mẹ̀ntì ẹ̀yin tẹ bá mọ̀ ó ní Lukman tó ń play ball fún Nàìjíríà ó ní kò ní score tí ẹ̀kọ́ ni àbí ó ní kò ní ṣe kinní kan ìjọ ẹ̀ máa lọ́mọ yẹn score ẹyọ ká àbí méjì next match tó tún play ó máa tún score. Ẹ stop sọ bẹ́ẹ̀ ẹ stop ṣe bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo àwọn ìran yín tẹ máa ń rí yẹn ẹnìkan ò rí nǹkan kan lẹ́yìn Ọlọ́run ẹnìkan ò rí nǹkan kan lẹ́yìn Ọlọ́run. Kí ni ìwọ rí ìwọ gan fúnra rẹ ń jẹ́ lọ́mọ tó kù. Ẹnìkan ò rí nǹkan kan láyé lẹ́yìn Ọlọ́run o. Ẹjọ́ Ògògó rán mi sí everybody o. Ilé Ògògó sọ oníkájọ àdúrà ló need. Wọ́n ṣàdúrà. Adẹ̀dúpẹ́ lọ gbogbo ẹ̀yin fans all over the world. Láì adúpẹ́ lọ gbogbo yín àti kìrìsìtẹ́nì ni o àti mùsùlùmí tẹni tí ò tiẹ̀ mọ Ògògó rí ẹlòmí ò mọ̀ rí gbogbo yín kún fàdúà tẹ́ ń ṣàdúà lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣi. Àmì orí kan nífẹ̀ẹ́ ìfẹ́ yẹn pọ̀ gan o ìfẹ́ yẹn pọ̀ gan sáwọn èèyàn kì í síkì náà àwọn èèyàn síkì náà bọ̀tọ́ Ọlọ́run ní kí Ògògó ní ẹran ìfẹ́ Ọlọ́run sì ní máa dá bẹ́ẹ̀ mọ́ èèyàn lára Ọlọ́run dá ẹran ìfẹ́ mọ́ Ògògó lára ó wá jẹ́ káwọn èèyàn fẹ́ràn ẹ̀ púpọ̀ jẹ́ káwọn èèyàn fẹ́ràn ẹ̀. Ẹ̀yin tẹ́ máa ń ríran yẹn ó ṣe bọ́ṣàwọ̀ ẹ lọ ríran sáwọn fámìlì yẹn ẹ lọ ríran sáwọn míì ẹ má ríran sáwọn oníràwọ̀ mọ́ ẹ má máa ríran sáwọn oníràwọ̀ àwọn ìràwọ̀ gbogbo àwọn ìràwọ̀ ẹ kí ló dé tẹ̀ kí ń ríran sí ibi mọ́là tó wà lójú títì àbáwọn àtọrọbárà tó wà lójú rin. Tó bá jásí pé ntọ́lọ́run bá ti ní ó lógo tó bá ti da fún díẹ̀ báyìí àwọn ríran sí bẹ́ẹ̀ náà kọ́ lọ́mọ yẹn sọ níjọ́ kan ọmọ kíná gborúkọ ẹ̀ tó ní Saheed Òṣùpá máa kú lọ́ndì tẹ́ nǹkan nígbà tí mo ọwọ́ mi bà tí mo mú lọ sí tọlọ́pàá fúnra rẹ̀ kọ́ ló bọ́ síta ló ní gbogbo tóun sọ tóun ó jẹ lòun wá. wọ́n ìtẹ̀kàn máa kírètì nǹkan kan tẹ́ mọ dá ìbẹ̀rù lẹ̀ sẹ́mi àwọn èèyàn. Àwọn kan ti ríran náà bẹ́ẹ̀ rí wọn láyé máa parẹ́ lọ́ǹdì kínní kan ayé máa ṣe kínní kan lọ́yìn ẹ̀yìn ṣe ríran nǹkan gidi láyé. Bó o bá ríran burúkú kan tó bá ti lọ mú defamation of character dání wàláhì a máa fọlọ́pàá gbé ẹni a máa fọwọ́ òfin a máa fi mú ẹni. Mi ò mọ ìran burúkú tẹ̀ ń rí káàkiri ilẹ̀ ẹ máa ríran òfò ẹ máa ríran àgbákò kiri. Wọ́n pín ẹran ẹ̀ ní àwọn fíò ní o àwọn LASTMA ní o àwọn EFCC rí yín ò pé. Gbogbo ẹni tọ́lọ́run bá ṣe ní mùsùlùmí gidi tó ṣe ní Islam ó kú oríire o kú oríire. Ṣé Ànábì wa Muhammad sallam tá ń tẹ̀lé ṣé kò rí ànábì ni ó rí ànábì dáadáa. Anabi Isa alayhi salatu wasalam Jesus Christ ṣé kò rẹ̀ ni gbogbo àwọn prophet Ọlọ́run ṣé kò kékeré rẹ̀ wọ́n ni prophet Ayuba alayhi salatu wasalam tí nínú kí Bíbélì tó ń pè ní Job 18 years ló fi síkì náà dúró dẹ̀ ló mú ìnira bí cancer báyìí náà ni ìnira bí cancer báyìí náà ló mú Job ló máa nábì Ayub gbogbo nǹkan ẹ̀ ló tà tán gbogbo nǹkan ẹ̀ ló tán ìyàwó tán ọmọ tán nígbà tọ́lọ́n dẹ̀ ṣe tán tọ́lọ́n tó fẹ́ gbé dìde Ọlọ́run gbé dìde gbogbo tó lọ fún lọ́lọ́run dá padà ta ni kì í rẹ̀ ta ni ń bẹ láyé tí kì í rẹ̀ mọ́tò tá ń gbé káàkiri yìí mọ́tò tá là ń gbé káàkiri yìí kí ló fà tá lọ fi sáfìsì ẹ̀
tó bá ti di wípé òun lo mọ́tò ẹ́ńjìnì ẹ bá ti ń yọ eruku lẹ́yìn òun rẹ mọ́tò ẹ bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn kọ́lọ́mbù ẹ láṣìírí kó change ẹ kó rà míì ni aṣọ tá à ń wọ̀ yìí ṣé kì í rẹ̀ ni aṣọ lè ya lẹ́yìn ó gbó nìyẹn tẹ́yà bá tẹ́yà bá ti wá sick ẹ wàá mú oríṣiríṣi mọ́ra wọn ẹ wàá máa fi create nonsense sáwọn èèyàn níta àwọn kan náà pín ẹran ẹ ó ti jẹ blade ńgbà kékeré ó jẹ blade lójú oorun ó jẹ kíní kan wáyé tí ń jẹ blade lójú oorun wáyé tí ó lè máa jẹ ṣàwámà lójú oorun wáyé tí ó máa jẹ ṣàwámà lójú oorun ó sì kí wọn ó rẹ̀ ẹ́ láàárẹ̀ tó lágbára ọlọ́run dẹ̀ bù ẹ́ láṣìírí kó máa kọ́ ọlọ́run bù ẹ́ láṣìírí kó lọ sí hospital wọ́n wá gbé ẹ from hospital àtàwọn ará ike ọ̀dọ̀ bàbá kan náà church kan náà máa gbé ẹ lọ mọ́sálásí kan náà máa gbé ẹ lọ kó máa lọ gbàdúrà fún ẹ ń bẹ̀ ìwọ tó ní kidney problem àwa lọ ń gbàdúrà fún ẹ ní church ó ní cancer wọ́n lọ ń gbàdúrà fún ẹ ní pé wọ́n gbé ẹ kó lọ hospital àwa gbé ẹ wá sí mosque kan wọ́n kí ẹ mọ ilé kan wọ́n ní wọ́n para ẹ lọ sí hospital ni ní ká máa fàdúrà ránṣẹ́ sí ẹ èyí tó bá jẹ́ rúkìá kan ṣe é wọn ní wọn anabi wa musa salam anabi ní tadawo ibadallah ẹ lo oògùn ẹ̀yin ẹrúsìn mi Ọlọ́run lé oògùn wòsàn fa inna allaha lam yada'a da'an illa wada'a lahu dawa'un Ọlọ́run ò ní gbé àìsàn kankan lẹ̀ láyé kó má fún oògùn tó máa kí ẹ kó má fi tì í gairu da'i wahidin oògùn ẹyọ kan ní ológun alharam awal maut òun náà ní kéèyàn kú táyọ̀ kí ń rẹ̀ bí pírẹsidẹ́ǹtì wa ṣe ní gbogbo owó ayé yìí tó yìí gbogbo owó ayé tó ṣe kíní yìí tó yìí ṣé kò kí ń rẹ̀ tí ó travel lọ France àyíbó ló máa travel lọ tí ó lọ sí check up ayé ara ẹ̀ ni èyí former president wa tó kú kò sí kíní o mọ èyí former president tó ti kú sórí oyè ni Umaru Yar'Adua orí president kan ló kú sí ni kí ló pa ṣé báyìí sàn ni ṣé kò lówó lọ́wọ́ ni. kò sẹ́ni tí kì í rẹ̀ ẹ gbàgbé ẹ jàre. ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀tẹ̀ rí tí wọ́n ríran yìí best hospital ni wọ́n lọ best hospital ni wọ́n lọ máa lọ fúnra wọn máa lọ tọ́jú ara wọn. sẹ́ni tí kì í rẹ̀ o Sheikh Ibrahim radiyallahu ta'ala anhu ní Senegal nígbà tó lọ́jọ́ dé tí wọ́n kú wọ́n dìde lọ sí hospital ní náà wọ́n sì jẹ́ wòlíì tó Sheikh Ibrahim wọ́n sì jẹ́ wòlíì tó wọ́n lọ sí hospital ní kí lórúkọ hospital tí wọ́n kú sí ní London yìí St Thomas Hospital ibẹ̀ náà kú sí baba Sheikh Adam rahimahullah bá ṣe já àfáà tó tọ́jẹ́ wọlé tó ń gbà tí wọ́n síkì ṣé wọ́n yà hospital náà náà kú sí wọ́n sọ pé tó rúpa àwọn já àfáà ó káwọn jókòó sílé no tó bá ti rẹ̀ ọmọ ìyá mi jẹ́ kí n tún wá sọ fún ẹ lọ máa ṣe check up gbogbo wa ni ẹja máa lọ sí check up bóyá ọdún kan láàrin ọdún àbí 6 months tí ọ́ìlì mọ́tò yìí bá dúdú a máa wash ẹ̀ kó a máa ra another oil míì sí lọ sí check up kó mọ tó ń ṣe ẹ́ má fi àìmọ̀ kan para ẹ ìjọ tí n bá ti lọ sí test check up báyìí tí n bá ti mọ nǹkan tó ń ṣe mí báyìí lèmi ti ní sùn mọ́ oorun ayérayé ló fẹ́ gbà lójú ara rẹ yẹn it's better tó bá ti mọ tó ń ṣe ẹ́ tètè wàá tètè mójútó láti lẹ̀. wàá tètè ṣe kíni wàá tètè mójútó láti pilẹ̀ ìkàlùkù lọ mójútó àlàáfíà ẹ̀ àlàáfíà ṣe kókó kọ́lọ́mọ gbà lára wa ni o àwọn tó dẹ̀ ti gbà lọ́wọ́ wọn lára wọn kọ́lọ́mọ kó bá restore ẹ̀ padà kó bá wa dá padà Alhaji Taiwo Hassan Ogogo Ọlọ́run bá mi fún wọn lálàáfíà tó péye tinú iṣan tinú ẹ̀jẹ̀ tinú omi Ọlọ́run fún wọn lálàáfíà gbogbo àwọn specialist wọ́n tọ́jú wọn Ọlọ́run yóò gbowó wọn ṣiṣẹ́ Ọlọ́run ó ti dá sí yóò bá wa dá sí jálẹ̀ ní sunkún lórí Ogogo
ọlá ti tóbi Ọlọ́run lágbára ẹ̀ á ní sunkún lórí ẹ̀ bá ṣe wá tọrọ fún ìyá Ọlọ́run má dá tó ògùnkùn bá wà lálàáfíà tó má dá ìsàpadà sára ẹnìkọ̀ọ̀kan wa náà ká lo ẹ̀mí gígùn àtàláfíà láyé wa khairukum man tala umruhu wa hasuna amaluhu Ànábì ló sọ bẹ́ẹ̀ ó lẹ́ni tó lóore jù láàrin ó lẹ́ni ẹ̀mí ẹ̀ gùn tí ṣe ọwọ́ rẹ̀ dẹ̀ dáa. Inú tẹ́ra gbọ́dọ̀ máa tọrọ láyé yìí òun lẹ̀mí gígùn àtàláfíà àláfíà ṣe kókó Ọlọ́run lọ́jọ́ ìní kó má aṣọ àláfíà wa di fíafíà. Lágbára Ọlọ́run àdúgbò kan lóṣogbo kan ní ìmọ̀lẹ́ ń fà láfíà. Ọlọ́run yóò fún gbogbo àwárí yóò fún wa lálàáfíà o. Lẹ́ẹ̀kan sí fún àǹfààní àwa tí a ṣẹ̀ṣẹ̀ ń wọlé Alhaji Taiwo Hassan Ogogo wọ́n ń bẹ pẹ̀lú àlàáfíà ara wọ́n ń bẹ pẹ̀lú dáadáa báyìí àlàáfíà ti ń tó wọn ó ti ń tó wọn ó dẹ̀ máa tó wọn jálẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run wọ́n respond sí treatment dáadáa wọ́n respond sí treatment kọ́lọ́n kó wọlá bó ṣe tó nínú àánú ẹ̀ kọ́lọ́n bá fún wọn lálàáfíà nígbà tí mo débẹ̀ Taiwo Ogogo sọ ní pé mo fẹ́ jẹun mo fẹ́ jẹ Alfulani wàláì bó ṣe sọnù yẹn Alfulani gbogbo àwọn tó wà pẹ̀lú wọn kálukú wojú ara wọn wí Sati sórí Sati ni a máa ń pè wọn Sati alhamdulillah mi jẹ́ra ìsílẹ̀ ni ògì ni mo fẹ́ mu bẹ́ẹ̀ lọ bá wọn pògì wá ṣe ọ̀rẹ́ ìtọ́jú wọn kọ́ ló ń bá wa fún wọn ní àlàáfíà tó péye tó péye ajẹ́gẹ́ nìkan wá bọ́ síta bí kò máa sọ fún wa yìí pé ó ti wá le ó ti wá lágbára báyìí kò le kò lágbára kò sí tó le fọ́lọ́run láti ṣe kò sí tó lágbára fọ́lọ́run láti mójútó ẹ dákun ẹ jọ̀ọ́ ṣé nǹkan kan ṣòro fọ́lọ́run láti ṣe ni ṣé nǹkan kan kágara fọ́lọ́run láti ṣe ni ṣé bọ́lọ́run ló gbó Ògògó ló dá wọn dùbúlẹ̀ àìsàn yìí ṣé ò lágbára àti gbé wọn dìde ni ó ní agbára ẹ̀ yóò dẹ̀ gbé wọn dìde pẹ̀lú àṣẹ Ọlọ́run wọn bá olùkàyẹ̀rát Ọlọ́run ó gbé wọn dìde pẹ̀lú àṣẹ Ọlọ́run wọ́n ti dìde pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo àwa tí ìgbàgbọ́ ẹ̀ bá ti rọ̀ mọ́ dáadáa má jẹ́ kí wọ́n fi kinní kan jújú kan má jẹ́ ká fi bù ẹ́ lójú má jẹ́ ká fi bù ẹ́ lójú físà India tó máa ti tọ́jú Alhaji Ogogo físà ti jáde pé kan bá gbé ọ lọ sí India kan lọ tọ́jú wọn but wọn ní strength láti lè fò lórí òfurufú ẹ máa mójútó strength wọn yẹn alhamdulillah strength dẹ̀ ti ń dé Ògo ti ń dìde jókòó ti ń jẹun bí oúnjẹ yẹn ò ti ẹ̀ títí tó ti ń jẹun ó dáhùn èèyàn mọ̀ ó ń sọ̀rọ̀ dáhùn èèyàn mọ̀ ó ń sọ̀rọ̀ mo dẹ̀ sọ níbi prayer lénìí pé mo ń sọ fún gbogbo àwọn colleagues wọn mo ní lágbára Ọlọ́run ò ní fi kú yọ Ògògó láàrin yín Ògògó sì máa padà sórí feed ìdájọ́ máa hàtì fíìmù yín láṣẹ Ọlọ́run kí cancer wà ní stage 4 kó wà ní stage 5 kó wà ní stage 10 kó wà ní gbogbo stage tí cancer máa ń wà láyé ẹ dákun torí tọ́lọ́ sọ Ọlọ́run ọba náà kọ́ ni Ọlọ́run náà kọ́ Ọlọ́run sọ Ọlọ́run lágbára tí mú kúrò ní wakamin sekimin asha hina mina wakamin soyihin mata min gairi illati mamba olùkairat mélòó ẹni tó lálàáfíà tí nǹkan kan ò ṣe kò ní cancer kò ní kidney kò ní wàhálà kankan mata min gairi illatin ó dẹ̀ kú ó dẹ̀ fò sọ́lẹ̀ ó dẹ̀ kú ayamani kò má síkì náà ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ téèyàn ò ní sick tí kò ní nífura ó lè báwọn èèyàn ṣàwàdà kájọ lọ sóde kájọ lọ òkè ọ̀kan náà àwọn àfáà wa Sheikh Adam Jubril ṣé bọ́ lọ síbi fìdáwù kan ní ibi sùtúrà kan tó wọn lọ bàbá kan kú ẹnìkan kú wọ́n dẹ̀ lọ sin ẹnìyẹn àwọn ganan ṣe wá sí
àwọn náà ṣe wá sí níbi etí sàárè àwọn náà ṣe wá sí létí sàárè ẹni tó kú yẹn wọ́n dẹ̀ sin ẹni yẹn tán àfáàdẹ̀ délé àfáàdẹ̀ lie down sórí kíní ní mọ́sálásí wa àfáàdẹ̀ gbàbẹ̀ kú orí ò fọ́ wọn láàárọ̀ kò fọ́ wọn lọ́sàn kò fọ́ wọn lálẹ́ tábà náà yàwó tirẹ̀ wọn láti jẹ ìta ni ká mẹ́sàn yìí máa tàmí ń gẹ́rẹ̀ àyìn latin wọ́n ká mẹ́sẹ̀ kí mi náà àṣà hìnà mi náà dàrí mélòó ẹni tó máa wá sick tọ́lọ́n dẹ̀ máa padà dálàáfíà padà sára ẹ̀ tó dẹ̀ máa padà máa lu ayé ẹ̀ lọ lé nígbà tá à ń ṣe prayer fógògò níkẹjà sheikh wa Dr. Abdulrazak afakallah aladabi wọ́n wá ń sọ̀rọ̀ ẹnìkan fún mi wọ́n ní bàbá kan wà kí bàbá yẹn sick ẹni táwọn ọmọ dáadáa ni ó sick fọdún 7 ó wá sọ fáwọn ọmọ ẹ̀ pé sickness dípò ẹ fún mi ní poison ẹ jẹ́ kí n máa lọ jẹ poison ẹ jẹ́ máa lọ jàre ṣàwọn tí yàn bá bímọ 3 tó bímọ 4 tó bímọ 5 wọn lè wá wọn ò lè dọ́gba àárí tó máa tutù tó máa gentle àárí tí ó burú ọ̀kan wọn náà àwọn ọmọ tó ń burú púpọ̀ dáàdì tí ní ká fáwọn poison wọn bá lọ gbé poison wá bí gamale bí nǹkan kan bá gbé fún bàbá wọn bàbá ń jẹ poison báyìí Allahu Akbar dókítà rẹ ní sọ fún mi pé bàbá jẹ poison rẹ bàbá dẹ̀ dìde ara àbá yẹn dẹ̀ ìyálẹ̀ kan náà bí ẹni pé poison yẹn ló ṣe kíni ló fi tó ń ṣe wá ló fi sí wọn lára wọn ní bàbá yẹn bẹ láyé dè ní. àìsàn kọ́ ni kú o ń gbà mí o àìsàn kọ́ ni kú o èèyàn lè sick ọlọ́ngbàdà gbé dìde o ìwọ̀n pọ̀lẹ́ pẹ̀láṣẹ ọlọ́ngbà ládùúgbò gbogbo yìí Alhaji Taiwo Hassan Ogogo wọ́n máa dìde o wọ́n máa dìde lẹ́sẹ̀ wọn méjèèjì insha Allah bi kudratillah kò ní jù báyìí lọ fún talẹ́ yìí akànníká wá láti sọ fúnra wa náà ni Alhaji ń bẹ dáadáa kọlọ̀mbà fún wọn lálàáfíà tó pé àdúrà ò ní kí ẹ máa ṣe fún wọn bá ṣe tún jẹ́ insha Allah ajẹ́ kí a gbọ́ wassalamu alaikum warahmatullahi wabarakatuh mùsùlùmí gidi má tẹ̀lé àwọn aríran yìí o mùsùlùmí gidi ni mo ń bá wí o má tẹ̀lé àwọn aríran yìí o tẹ̀lé àwọn aríran o má tẹ̀lé àwọn ẹ̀fọ́ yánrin àbẹ́fọ́ sọkọ ní etí Ọ̀ṣun má tẹ̀lé wọn o ọjọ́ kan bá tiẹ̀ jẹ́ o ọlọ́run ṣàánú wa lágbára ọlọ́run sá adé Abdulrazak salamu alaikum warahmatullahi wabarakatuh.